ọmọ Àwórì lèmi wò wá lílé àti lòkè òkú lọ́hún lílé ọjọ́ 12 ìlú oṣù kẹrin ọdún làwàyé àwa lílo ìwòrò Àwórì lébi ilé kábíyèsí wa aláìlúwà ọba Ọládélé Idris Friday Kòsọ́kọ́ JP àwọn ló jẹ́ kábíyèsí fún gbogbo ìlú ìwòrò Àwórì. Èyí náà mi ṣe ayẹyẹ ti ọdún kejì lórí ìtẹ́ láìbáhùn ìyẹn náà mi ṣe ìlú ìwòrò lèlé gbogbo ẹ̀yọ́ máa Àwórì àmì fẹ̀sìkò sọ fún yín pé ó di ọdún kejì wẹ̀yìn ní kábíyèsí wa náà mi ṣe lórí àléfà adẹ̀wà mi fàsìkò yín kábíyèsí ṣàdúrà fún kábíyèsí wa pé eléyìí náà mi ṣe lèlé igba ọdún oṣó ni àwọn olè ṣe ọdún méjì lèlé àwọn ṣe ọdún márùn àwọn ṣe ọdún mẹ́wàá àwọn ṣe ogún ọdún àwọn ṣe ọgbọ̀n ọdún àwọn ṣe àádọ́ta ọdún lẹ́gbàlẹ́gbà wẹ̀yìn náà máa ṣe gbogbo àwọn olóyè ilẹ̀ wa yíká wọn àti gbogbo àwọn baálẹ̀ ilé wa lé agbègbè wọn gbó ọ̀ká wọn àlàáfíà àjíǹde ara a máa jẹ́ fún ìlú Àwórì lóníkálukú àti wá ìlú ẹnìkọ̀ọ̀kan wa kò ní bàjẹ́ o. aṣojú àwọn Kristẹni kí wọ́n máa bọ̀ níwájú fún àdúrà. wọ́n á dúró látàrí oore tọ́lọ́run tún ní ó tọ́ sí wa nínú ìlú lónìí tí ó jẹ́ pé bàbá wa ní kálẹ̀ yìí àwọn náà ń jẹ́ adarí fún wa tọ́lọ́run sì jẹ́ kẹ́ ló pẹ́. ilé tí because àwọn olómi máa believe pé well tó bá ti jẹ́ baálé mi nìkan ni ó ti o you can't do it alone it is not possible. nígbà tọ́lọ́run nìkan ò ti dá ṣe ẹ ṣe ń sọ̀rọ̀ mi nínú mi ń dùn ẹ fi ń yà mí up ni ṣùgbọ́n kójó tó rọ̀ ní omi ti wà nínú àgbọ̀n. bẹ́ẹ̀ ṣe dúró tì wọ́n Ọlọ́run á dúró tì yín o ní sìnkú ọmọdé o ní sìnkú èwe o ogun Boko Haram ò ní wọ̀lú woro o kò ní wọ́n gbogbo ilẹ̀ Àwórì o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe o. adúpẹ́ lọ́dọ̀ náà wọn máa dúpẹ́ títí ni nítorí pé tí wàá tó pé ó jọ pẹ́ lọ amọ̀gùn tá a jà ń wúrò yìí kọ́lọ́n tó ní bàbá yìí ló tọ́ sí ẹ̀dẹ̀ máa ń sọ kò sí ewé kan ò ní jábọ́ lára igi tí ó bá ní ọwọ́ Ọlọ́run nínú. Thank God for your life today. Give God the glory. A ní ìgbàgbọ́ pé ọjọ́ iwájú tó máa da àti bẹ̀rẹ̀ sí mọ́ láti ọdún kejì sígbà tá a wà yìí. Liwe ìṣe ìkànnà wọn baálẹ̀ lè jẹ lábẹ́ kábíyèsí wa ìkànnà olúwa lẹ́gbẹ́ mi wẹ̀yìn
bàbá olóyè ọkọ ìlú ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn ọmọ Àwórì lè ń wò lílé. orúkọ mi ni Chief Muritala Adésínà Ọdúnsì baálẹ̀ ìlú Ẹ̀tẹ̀sà ní abẹ́ bàbá wa Olúwo Ọ̀fọ̀rọ̀ Kingdom. ẹ ṣe ọkọ ìlú lè líle kábíyèsí wa lè bínà mi ṣe ọdún kejì lórí ìtẹ́ńlẹ̀ báwọn kí jẹ́wọ́ ilé sọ nípa kábíyèsí láàárín ọdún méjì náà mi ṣe yẹ kí jẹ́ ìwọ̀n ti mú wọ ìlú Ìwòrò lè dàgbàsókè. ẹ ṣeun lẹ́tùn adúpẹ́ lọ́wọ́ bàbá bọ̀dọ̀ Olúwo Ọ̀fọ̀rọ̀ wọ́n ṣe gbogbo méjì ẹ̀yà mẹ́fà sẹ́yìn náà bá dé Ìwòrò lè sẹ́yìn pé Ìwòrò ti yàtọ̀ Ìwòrò sì gbogbo ẹ̀ láti ibi tí Ìwòrò ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí tẹ́lẹ̀ bá dé bẹ́ẹ̀ sì kò sí in fact kò sí gbogbo táyìn káwá sọ fún yẹn pé lágbájá báyìí ìlú gbọ́n bàbá bá ń ṣe ẹ wò Central Palace wà ń bẹ̀ body spring police wà ń bẹ̀ àti ní fire exhibition ń bẹ̀ yẹn gbogbo kan oríṣiríṣi ń bẹ̀ láti ní wọ́n ti gbé ṣe tó yẹ pé ó lè tẹ́lẹ̀ Ìwòrò lọ́rùn ó lè ta àwa balẹ̀ ní abẹ́ wọn lọ́rùn so wọ́n lè fi kẹ́kẹ́ àná pé a ṣiṣẹ́ dáadáa ní abẹ́ ìlú wa àná ìṣiṣẹ́ agbìyànjú ṣùgbọ́n ṣe rí nìyẹn. ẹ ṣe kí tó di pé ẹ máa lọ ìmọ̀ràn olè máa fún ọ̀hún lìjọ olóyè lábẹ́ yìí àti ọ̀hún baálẹ̀ lẹ́jọ́ jẹ́ ilé wa lábẹ́ kábíyèsí wa níbi ìjà pé gbogbo wuli kábíyèsí mi gbìyànjú kí a lè wọ ìlú kálukú wa a lè rọrùn fún kábíyèsí wa lẹ́ ti ṣe. kádùpẹ́ kábíyèsí pé kábíyèsí ti bá a ṣe nírọ̀rùn gbogbo ẹ̀ náà ètò ẹ̀ ti ń lọ mí sí àwọn baálẹ̀ pé káyẹ ká wá aṣíwájú abó ṣe ń ṣe káà ní ẹ̀ máa tẹ̀síwájú bàbá tẹ̀síwájú àwọn olè ní àmọ́ àwọn bá baálẹ̀ náà ṣe ń ṣe àti gbọ́ advice lẹ́nu bàbá so tẹ̀síwájú ìlú tó jẹ́ alógún so ìdàgbà ìlú kọ̀ọ̀kan ló jẹ́ alógún wálé kọ̀tọ̀ àṣẹ wálé lókògbò ìlú dàdélùwì ìlú ẹpẹ́mẹ̀ ìlú Ẹ̀tẹ̀sà àdìkòrókò so gbogbo àṣepọ̀ ṣe adúpẹ́ lọ́wọ́ yẹ ọkọ ìlú Ẹ̀tẹ̀sà kò lè bàjẹ́ gbogbo olúlu alára gbogbo baálẹ̀ wa lé kábíyèsí wa lé bí ogun ìdààmú kò ní wọ̀lú ẹnu ọ̀kan wa àmàrẹ́ káyébá. owó ẹyẹ ọmọ Àwórì kí kábíyèsí wa tó dórí àléfà wọ́n jẹ́ adarí ìjọ nínú ìjọ mímọ́ ìyẹn ìjọ ti Celestial Church of Christ lèṣẹ́ ọ̀dẹ̀ ń jẹ́ kí dímọ̀ fún wa pé iṣẹ́ ìlú kò díṣẹ́ ìjọ lọ́wọ́ àwọn ìjọ ohun náà jọ mí ṣe gbogbo ohun ló wà pẹ̀lú wa lébi ìkànnì ohun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi wẹ̀ yìí ẹ bá wa dárúkọ yìí fún gbogbo àwọn olèmí wò yìí lélẹ̀. orúkọ mi mo senior evangelist Kọ́hìndé Olúṣẹ́gun tí mo jẹ́ olùdarí ìjọ CCC Solution Land Modern Parish Ìmàgbọ́n Ìmẹ̀ké London bàbá wa ọba Kòsọ́kọ́ Oníwòrò of Ìwòrò Kingdom 2. ẹ ṣe lèṣẹ́ kábíyèsí ti di wọ́n ti dọba. bẹ́ẹ̀ni. ṣé iṣẹ́ ìlú kò díṣẹ́ ìjọ lọ́wọ́ ṣé wọ́n ṣe ń ṣiṣẹ́ ìjọ bọ́n ṣe ń ṣe nígbà tí wọ́n ò tí ì di ọba. ìlérí àti májẹ̀mú Ọlọ́run ló wá sí ìmúṣẹ lórí ọba wa iṣẹ́ ìlú òdẹ̀dí ti ìjọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni tìjọ òdì tìlú lọ́wọ́ bó ṣe rí nìyẹn. ẹ ṣe kí jẹ́ ìmọ̀ràn yín fún gbogbo ọmọ ìjọ mímọ́ lè ti wà lépo gẹ́gẹ́ bí ipò lè kábíyèsí wa wà yìí àwọn lè tọ́ wà lépo òṣèlú ní lépo ló bá wà kí jẹ́ ìmọ̀ràn yín fún gbogbo ọmọ ìjọ mímọ́ láti máa ṣe dáadáa kí kábíyèsí wa ṣe mí ṣe. ìmọ̀ràn mi fún ọmọ Celestial Worldwide ni pé bí Ọlọ́run bá pe ènìyàn sí ibì kan rìn àjò láìsí ọ̀lẹ láìsí rẹ̀wẹ̀sì láìsí ìmẹ́lẹ́ láìsí ìbínú láìsí ìjà ọba wa Kòsọ́kọ́ jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n ní ìtẹríba nínú Ọlọ́run tí wọ́n dẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run gidigidi gan wọ́n gbàgbọ́ gidi gan tó jẹ́ pé ìgbàgbọ́ nínú Ọlọ́run gan ipò ọba ń tọ̀ lẹ́yìn ni níbi tí wọ́n gba Ọlọ́run dé so mo bẹ̀ ọmọ ìjọ mọ́lá jẹ́ kí wọ́n ní irú gbàgbọ́ bẹ́ẹ̀ wípé téèyàn bá ní ipò kan tàbí wá ní àṣẹ kan kó fi Ọlọ́run síwájú ọba fi Ọlọ́run síwájú bẹ́ẹ̀ ló jẹ́ pé ohun tí wọ́n ṣe kí ni òun rọ̀ wọ́n lọ́rùn so mo bẹ̀ ọmọ ìjọ Celestial kan láwọn náà ní ẹ̀bùn bẹ́ẹ̀ tàbí ìfarawé bẹ́ẹ̀ láti máa tẹ̀lé ìmọ̀ràn Ọlọ́run. nígbà tí a ó bá ta máa fi ṣe ọdún kẹta àníwọ̀ iná àmín Jésù ìjọ Ọlọ́run tẹ wá ń tukọ̀ ẹ̀ ìjọ Ọlọ́run ní bàjẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé àdúpẹ́ sá. gbogbo ẹ̀ ọmọ Àwórì lèmi wò wá lílé àti lòkè òkú lọ́hún ọjọ́ náà rí ìpànà lèlé líkábíyèsí wa aláìlúwà ọba Dr. Ọládélé Idris Friday Kòsọ́kọ́ JP Ògúndèjì kejì èyí náà pé ọdún méjì lórí ìtẹ́ ńlá ẹ̀bá wọn ìyẹn ló gbé àwa onígbọ̀wọ́ ètò ní ilẹ̀ Àwórì la fi wà lè lo Ìwòrò lèlé àmì bá kábíyèsí wa yọ ayọ̀ ọdún kejì kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ èrò kẹrẹ̀ kí máa pọ̀ sí ẹ bá kí gbogbo ọmọ ìlú Ìwòrò àti gbogbo àwọn ọmọ Àwórì lèmi wò ilé àti lòkè òkun lọ́hùn. Ìwòrò ajagun kìsì lọ́kọ̀ èrò mo kí wọn ti lé toko kí ti gbé Àwórì ògbèrè
mo dúpẹ́ lọ yí gidigidi ẹ̀yin gbọmọ Àwórì ní tilé nítòkó wípé ẹ kú àṣeyẹ ọdún méjì àwa tá a ṣe ọdún méjì àṣẹ gbẹgbẹ̀rún ẹ̀ láyé ní tilé tókó gbégbé òkín gbé sóko gbogbo ẹ̀yàn mọ ìwúrò lóko lódò ẹ kórè oko délé. lèlísẹ̀ a rí i pé ọdún méjì lórí àléfà àwọn aráàlú Ìwòrò ọmọ ìlú Ìwòrò àti gbogbo àgbègbè ọmọ yọ ayọ̀ pẹ̀lú ìdùnnú pé lẹ́ẹ̀tì gorí àléfà yìí ewu mèremère ó ti ń wọnú ìlú Ìwòrò pẹ̀lú gbogbo àgbègbè kí ìtọ́jọ́ ìkulẹ̀ àwọn ọmọ ìlú Ìwòrò àti gbogbo àwọn àgbègbè lè jẹ́ baálẹ̀ lábẹ́ yìí náà tó máa ṣe ìrètí ní dáadáa lábẹ́ ìṣèjọba yìí. mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé gbogbo àwọn nǹkan tí ó mi ṣẹlẹ̀ ohun mèremère yìí mi ṣẹlẹ̀ Olúwa ní ìfẹ́ sí ni àwọn ìlú tí rí ikú kankan wọ́n máa ní àlàáfíà wọ́n máa ní ìtura ohun mèremère tó jọjú ó yìí máa dé ikú létòlétò ó máa rí bẹ́ẹ̀ àwọn tó nílẹ̀ mi ti júbà wọn àwọn tó tẹ̀lú òrodó mi ti júbà wọn ìbá náà ló dẹ̀ ń ṣe láti ṣẹ̀kalẹ̀ ní sí àníríkú ọmọdé àníríkú àgbà àníríkú ọ̀dọ́ ohun mèremère ó máa bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ sí gbogbo àgbègbè yìí tí mo jẹ́ olórí gẹ́gẹ́ bí ọba apàṣẹ àwọn ayọ̀ àbúrò máa bí tire àgọ́ máa finú ṣoyún ẹni tó rí jẹ máa bẹ̀rẹ̀ sí rí jẹ. kí ìjọba jẹ́ ìmọ̀ràn yìí fún gbogbo àwọn olóyè gbogbo àwọn baálẹ̀ lè jẹ́ lábẹ́ yìí kí ìjẹ́ ìmọ̀ràn yìí fún oníjẹ́ pé gbogbo ìgbìyànjú ilẹ̀ yìí mi gbà kí wu ọ̀tún ká lè máa wọnú ìlú Ìwòrò pẹ̀lú gbogbo àwọn ìlú kéréje lè wà lábẹ́ yìí kí ìjẹ́ ìmọ̀ràn yìí fún àwọn baálẹ̀ àtàwọn olóyè àtàwọn ọmọ ìlú Ìwòrò lápapọ̀ kí ìtàn lè fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba yìí lè jẹ́ pé gbogbo ìgbìyànjú yìí á fi jẹ́ rọrùn. mo máa ń sọ fún ọ mo dẹ̀ lérò pé ń gbọ́ ó ṣe pàtàkì kí ọmọ Àwórì kó mọ orúkọ ẹni tí wọ́n ń ṣe yẹ kó mọ orúkọ bàbá ẹni tó bí wọn ṣètò bí ìlú ṣe máa ní ìlọsíwájú wọn láti ṣètò bí ìlú ṣe máa ní ìgbéga àwọn olóyè baálẹ̀ ìjòyè mo ti sọ fún wọn ọ̀kan ló ṣe pàtàkì mo dẹ̀ ti ń gbàdúrà fún Ọlọ́run pé Olúwa ṣe wọn ní ọ̀kan ibi tí ìlọsíwájú bá wà tí ìfẹ́ ìṣọ̀kan bá wà ìlọsíwájú á wà ńbẹ̀ mo ti gbàdúrà wípé Olúwa Ọlọ́run á jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wọ̀ létò kọ̀ọ̀kan ìfọ̀kànbalẹ̀ máa wọ̀ létò kọ̀ọ̀kan àníríkọ ọmọdé àníríkọ àgbà àwọn ìlú wọ̀nyẹn máa gbòòrò láṣẹ ti Ọlọ́run nítorí ìkòlójúbà lẹ́lẹ́ lanu mo ti júbà àwọn tó tẹ̀lú òrodó pẹ̀lú àwọn tó sọ ká ìlú tó sọra wípé amamalẹ́sìn ni àní dín àní rígún màrìwò àrí bẹ́ẹ̀. tó di pé a máa lọ àgbà ló láṣẹ ìṣẹ́ kìtíṣà àgbà ló ṣo orí adé pẹ̀lú agbára àpèlà àfipè yìí sórí àpèrè ẹ̀bá ńlá yìí hun àwọn lọ́balọ́ba ti wá ogbó àwọn lóyè baálẹ̀ àwọn ẹlẹ́sìn ogbó náà ti wá lóríṣiríṣi ẹ bá wa wá ṣe ẹwúre fún ilé lórí kálukú wọn á fi sílẹ̀ kán lè padà sílé pẹ̀lú àlàáfíà àwa lè wá ṣe ti ọdún méjì yìí a bá máa ṣe ọdún mẹ́wàá ká ṣe ogún ọdún ká ṣe ọgbọ̀n ká ṣe àádọ́ta ọdún ká máa wẹ́ ní ọkàn tìlárí wa. mo sọ ekòló júbalẹ̀ ẹlẹ́ lánàá òkété ò ní ọkọ́ kò ní àdá mo ti júbà àwọn tó nílẹ̀ láṣẹ Ọlọ́run àníríkó ọmọdé àníríkó àgbà àníríkó ọ̀dọ́ bẹ́ẹ̀ ni àníríkó adélébọ̀ àníríkó múdíá bẹ́ẹ̀ ni àníríkó ọmọléèwé láṣẹ Ọlọ́run gbogbo nǹkan tó jẹ́ ẹ̀dùn gbogbo wa Ọlọ́run á ṣe fún wa nírọ̀rùn wọ́n á gbàdúrà pé ilé iṣẹ́ yín ò ní jóná èyí náà tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ láṣẹ Ọlọ́run mọ́tò yín ò ní dànù olè ara olè ẹ̀mí kò ní jà yín láṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ mọ́tò yín ò ní fọ̀nà ṣègbó kò ní fi gbó ṣọ̀nà gbogbo àwọn agbègbè tí mo jẹ́ olórí àti ìlú Ìwòrò àtò àbá ó máa sàn ni ó máa san gbogbo àwọn ènìyàn wa kalẹ̀ ni láṣẹ Ọlọ́run ó máa san wọ́n kalẹ̀ ni jíjẹ kò ní wọ́n wa mímu kò ní wọ́n wa nígbà táwa tó máa pàdé lọ́dún kẹta á jẹun ayọ̀ ńlá ni ó máa rí bí àṣẹ balẹ̀. ẹ lè ṣe ọdún méjìlél ló máa ṣe ogún ọdún ṣọgbọ̀n ẹ ṣe àádọ́ta abátọ́ máa padà wá bí a ò lè wẹ́lẹ̀ ọkàn tì ìlú Ìwòrò a máa gbèjọ wa máa gbèjọ ọmọ ilé ilẹ̀ bá ti wá mídìí lásìkò tí yìí lórí ìtẹ́ àwọn alálẹ̀ ìlú Ìwòrò a máa báyìí dé lẹ́bẹ̀ẹ́ tìmí tú àwọn máa báyìí tú ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí. ẹ wọ àwọn àjòjì o.
fẹ́ sọ̀tàn ìdílé wa. Ẹ wá àwọn àjòjì náà láwọn fẹ́ sọ̀tàn ìdílé wa. Olórí ẹ̀dínmọ̀ orí ẹ̀mọ́ fẹ́ sọ̀dí ọ̀rọ̀. Ẹ ò mọ̀ wá lọ́mọ olú ńlá, àwa lọ́ọ́ lọ́pẹ̀ àbòdè. Ẹ ò mọ̀ wá lọ́mọ olú